àwo ò ní sínú àwọn tí ó mọ̀ gbà ẹ́ nímọ̀ràn bí ẹ mọ̀ fẹ́ single mother. Sọ̀rọ̀ kan máa sọ wípé àwọn ò lè gbà, mo ti ẹ̀ léyàn kan tó jẹ́ pé kọ́ńtẹ́ǹtì kan ti ń ṣe lórí ayélujára náà yóò sì máa wọn pọ́ìntì jáde. Ṣùgbọ́n èmi ò ní bọ́n sínú ẹ̀ tí ó mọ̀ gbà ẹ̀yin ọkùnrin nímọ̀ràn wípé ẹ mọ̀ fẹ́ single mother. Single mother mi dáa, bàbá pọ́n tanra wa lókù, ó kàn ṣẹ̀ṣẹ̀ gbé ni. Àbí ẹni tó jẹ́ wípé èsì ló ṣe tí ò tiẹ̀ tí ì rí ọkọ kówó lé lórí wípé mo sanwó orí rẹ̀ o, sáni kó ní ó mọ̀ lọ́kọ yìí ò ní. Ṣùgbọ́n orí burúkú wà ní fún ìwọ single mother tó jẹ́ wípé ọmọ bó ṣe di single mother, ajá rẹ̀ tó wá ń padà sídìí ẹbí rẹ̀, orí burúkú ni fún ọ. Èèyàn fún ọ lóyún kò gbà, ẹ wá ń sọ wípé ẹ ṣe co-parent orí ibú tẹ́ ẹ wá ń ṣe, ẹ ń bá a débi wípé ẹ tó padà ń sàṣàná sí fìtílà ara yín, ẹ ń gbé pẹ́rẹ́gì kaná ẹ̀ ń bára yín sùn, orí ibú ni fún ọ o. Ẹni tó wù ọ́ fín owó ìṣẹ̀mí ayé rẹ̀, ó rí i pé o fìtì òun gẹ́gẹ́ bí ìyàwó náà ni ọ fìtì rẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó ló fi fún ọ lóyún tó tí ò fi gbà á. Àbọ̀ ọmọ bóyá wo ó sì ti sanwó orí rẹ̀, ẹ̀kan náà ló gbèsè dé ló sì dẹrù rẹ̀ ta ọ fìtì rẹ̀ náà ni ó ti gbẹ́lòmíì wọlé, ó ti fẹ́ni tó fìtì rẹ̀ bí ìyàwó. Sọ wá rí orí burúkú ni fún ìwọ obìnrin láti máa sí ojú ìyámọ̀pó rẹ̀ lẹ̀ kírú ọkùnrin bẹ́ẹ̀ ò máa bọ́ tògì sí, orí ibú ni. Tó o bá mọ̀ ni mo ní wọ́n á sọ fún ọ débi wípé ẹ̀ tún wá máa bímọ, ọkọ tó wá padà tún ṣàánú yín tó fẹ́ yín yóò tún wá máa rí wípé ọmọ x ẹ̀rín ìgbóyún wá látọ̀dọ̀ x yín wá gbé fóònù ni ló ṣẹlẹ̀ sí bọ̀dá tó wà lókè mi. Single mother ló pé ìyàwó rẹ̀ ńgbò ó fẹ́ ìyàwó tán wọ́n béèrè àníyàn lọ. Co-parenting tíyàwó àti x ń ṣe, àṣeré gboyún wálé ọ̀dọ̀ rẹ̀ ní tí ń lóyún, ọmọ àlè ni wọ́n á ń gbé fún bọ̀dá tọ́ oyún àlè ní tọ́ onítọ́yún yóò tó tọ́jú ọmọ. Ẹ mọ̀ kórí ibú bá àwọn tó jẹ́ wípé aim and objective wọn ó plain. Ẹ mọ̀ forí ibú tí sẹ́wọ̀n pé wọ́n ní bẹ́lẹ́sẹ̀ bá ń jìyà olóòdó pé ń bẹ bórí kan bá sì ṣe kinní kan ni yóò ràn gba orí. Ẹ mọ̀ kó bọ̀n. Sẹ́rẹ́ yẹn ọkùnrin náà sì ré ìjà yín ṣòro ó gbé torí orí burúkú ń bẹ lórí ọ̀pọ̀lọpọ̀ nù yín. Èmi ò ní tàn yín. Àwa ò ní gbé ọ níyànjú ọmọ fẹ́ single mother, ṣùgbọ́n single mother tó bá fẹ́ méṣù ọ̀pọ̀ wò fín. Sọrí àwọn obìnrin kan, àwọn relationship kan wà tó jẹ́ wípé if kì í ṣe obìnrin nìkan, x rẹ̀ kò ní yé sọ̀rọ̀ rẹ̀ mọ̀ wípé kò tí ì move on. Kò yí ọ ní ìsìn, kò tí ì kọ́rọ̀ mọ́ ti ìṣẹ̀rẹ̀ nù lé mo jẹ́rìí kíní tí ò lè fẹ́ lágbájá tí ò lè fẹ́ kò tí ì move on. Tó bá ti di wípé kẹ́ ẹ tó sọ̀rọ̀ méjì nù lé, ó ti sọ̀rọ̀ bàbá ọmọ rẹ̀, ó ti bọnú ọ̀rọ̀, kò tí ì move on. Tó o bá fẹ́ ọ padà kábàámọ̀ ayé rẹ̀ ni. Bó ṣe wà ń líkì náà ló wà ń gbàǹjà ọ, bẹ́ẹ̀ náà ló wà nú ọkùnrin o. Bí ọkùnrin yóò bá fi ọ tó jẹ́ wípé kó tó sọ̀rọ̀ méjì ó ti sọ̀rọ̀ x ẹ̀, kò tí ì move on o. Tó o bá fẹ́ ọ padà kábàámọ̀ bọ̀m̀bẹ̀ ni. Sọ wá rí n tọ́lọ́run fi lè bọ́ ọ sí tó fi lè gbádùn irú ìgbéyàwó bá ní wípé a jẹ́ wípé ìyàwó tó fi ilẹ̀ ìyẹn ti move on tiẹ̀ tó jẹ́ wípé kò tiẹ̀ rí tiẹ̀ rò rárá nítorí tó fi lè gbádùn rẹ̀ díẹ̀ nù. Ṣùgbọ́n tó bá jẹ́ pé kàtígórì kan náà náà jọ wà wọ́n ò mọ̀ bára wọn sùn. Ọ̀rẹ́ gbowó sùkú ọmọ lọ́dọ̀
x ẹ̀ wọ́n sì tún ṣàtúnṣẹ́wà rẹ̀ ó sì tún gbọ́nra bú ọ̀tún wálé lọ́dọ̀ ọkọ. Ẹ yé dojú ti gender wa mọ́. Ẹ yé dojú ti gender. Nígbà ó ti mọ̀ wípé pọ́nrán ó mọ̀ ọ́n ṣe dáadáa kò ní ìdíkọ̀ rìmárì. Sọ̀rọ̀ pé tó bá jẹ́ pé bọ́ ọ ṣe wà náà lọ ṣe wọ̀ sí lábẹ́ ọ̀mbrẹ́là ọkùnrin kankan ní ìsìn. Ìbá àwa mọ̀ ká ọmọlé ọmọ náà kú mọ̀ pé bàbá ní dádì mi wálé kó wá mọ̀ ṣá ọmọ bẹ nísàkúsà. Ẹ mọ̀ tó pọ́nrán sí àyè sí ìkíní ara yín ìyá mọ̀ pé ojú ara yín kò sí ẹni tí ó kú èrì rẹ̀. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tó o bá ti wà lábẹ́ ọ̀mbrẹ́là ọkùnrin míì tó ti fi ọ sílé gẹ́gẹ́ bí ìyàwó o ní ẹ̀tọ́ kí x rẹ bàbá ọmọ rẹ kó máa togi sójú ìyámọ̀pó rẹ kó wá di wípé ò ń gbé ọmọ àlè lọlé fún ọkọ. Gender mi ẹjẹ́ á máa mọ tá à ń ṣe o, especially ẹ̀yin tó jẹ́ wípé ẹ mọ̀ jẹ́ ń bí ò jẹ́ ń lé òrò jẹ́ ń lé egungun ni ó lè olójú kòkòrò. Kó pẹrẹntì tẹ́sí ẹ̀ lè ṣe ní open place ń tín bẹ́ẹ̀ bá tí ìforíbalẹ̀ lé ara yín ẹ̀ tí ì ṣe. Kó pẹrẹntì náà ló dé òtẹ́ẹ̀lì olè abatẹnijẹ́. Ẹ dákun irú bọ̀dá yìí ní ìsìn kí ni kàn ṣe ẹ bá ti ẹni ẹlẹ́ni jẹ́ ẹ bá tẹni ẹlẹ́ni jẹ́. Kó pẹrẹntì ó fò tẹ́ẹ̀rẹ́ra fún lọ́mọ kọ́mọ ní dádì mi wọ́n ti ní àsanwó nǹkan báyìí wọ́n ti ní àsìn nǹkan báyìí kó sẹ́ndì owó sákàǹtì yín ṣé dandan ni kọ́ rẹ̀ gbowó lé rẹ̀ ni níbi tójú làdé yìí ẹ wà ló ó fọ́ọ̀sì yín ni kò fọ́ọ̀sì ẹ̀ pa ọ ikú sọ̀hún bí ṣe ń fọ́ọ̀sì rẹ̀ ńkọ́ kẹ́kẹ́ jọ para yín kókù méjì ò bọ́ lọ nílé. Ẹ mọ̀ ń báyé jẹ́ ẹ mọ̀ ń báyé jẹ́ gender mi ẹ̀ ń báyé jẹ́ ẹ jẹ́ àsọ reality fúnra wa. Ẹ má jẹ́ àbáyé jẹ́ tán o torí ẹ generation tán ń bọ̀ ọ̀sìn wà ń rè gboyún lọ́dọ̀ baby daddy ẹ̀ ọ̀rẹ́ èbí fún ọkọ ọ̀rẹ́ èbí fún ọkọ. Kí ló dé tí ò fi ọ sọ rí pé bó ṣe pè ọ́ náà lọ rí bó ṣe pè ọ́ lọ rí àbí kí ló dé tí ò fi ọ nígbà ó mọ̀ wípé ojú ìmọ̀lẹ́ òun kúrò lọ́tí kí ló dé tó fi ọ́ lẹ̀ tí ò fi ọ torí ìfẹ́ lòmíì. Ó ti mọ̀ pé tí wọ́n gùdù sí tí ẹnu ká máa yọ ọ jẹ àbí tọ́wáyé wá sẹ́nu. Ràn yín lọ́wọ́ ìwọ ọkùnrin wọn kò fẹ́ single mother ọ̀ọ́yá lajúlẹ̀ tí o mọ̀ ta kó wọ́n jẹ́ pé ọ̀tọ̀ ọmọ ọlọ́mọdé dé ọlọ́run ní òlótó ẹ bá ń like comment ẹ share o dàbọ̀.